Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ará ilé. Ní báyìí a ó máa kọjá lọ sí abala eléyìí tí a ó máa fi kásẹ̀ ètò ńlẹ̀ fún tòní. Òun náà la pè ní abala bó ṣe lọ gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú níbẹ̀rẹ̀ ètò. Lónìí a fẹ́ ṣe àwọn àgbéyẹ̀wò nípa bó ṣe ń lọ láwùjọ wa, pàápàá láwùjọ òṣèlú àti ọ̀rọ̀ ààbò. Bẹ́ẹ̀ ni ẹni tí yóò máa ṣe àgbéyẹ̀wò ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ fún tòní, òun náà ni ẹni tó ti jẹ́ ọ̀jìnmì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, wọ́n sì tún jẹ́ olùwòye àwọn ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ. Ọ̀gá mi ọ̀wọ́n, Ọ̀gbẹ́ni Olúṣọlá Àlíù, ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí fún tòní. Ẹ ṣeun púpọ̀. Ẹ káàbọ̀ ọ̀gá wa. Ẹ ṣe gan ni. Ẹ̀yin èèyàn wa ń lé, bẹ́ẹ̀ ò bá gbàgbé ní lọ́wọ́lọ́wọ́ yìí ó ní ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ètò ìdìbò sí ipò ààrẹ tó kọjá lọ́dún tó kọjá, ìyẹn ní ọdún 2023, ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Ọ̀gbẹ́ni Peter Obi òun ló fi ọ̀rọ̀ léde láìpẹ́ yìí pé bí àwọn ọmọ Nàìjíríà bá lè yan àwọn sípò pé àwọn ó lo sáà kan lọ́dún mẹ́rin pé àwọn yóò sì mú gbogbo nǹkan padà bọ̀ sípò lórílẹ̀‐èdè Nàìjíríà. Eléyìí ni ó ti fa awuyewuye láwùjọ àwọn olóṣèlú tí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti àwọn ọ̀jìnmì láwùjọ òṣèlú tí wọ́n ń gbé ọ̀rọ̀ náà yẹ̀wò tí wọ́n sì ń sọ pé kò rí bẹ́ẹ̀, ó rí bẹ́ẹ̀, kò ṣeé ṣe, ó ṣeé ṣe. Alàgbà Olúṣọlá Àlíù, ṣé ẹ rò wípé gbólóhùn òṣèlú ni Ọ̀gbẹ́ni Peter Obi sọ, àbí ẹ rò wípé torí pé kí ó bá lè pe àwọn ẹkùn kan wá sí àti dìbò fún òun gẹ́gẹ́ bí olùdíje ni? Ẹ ṣeun púpọ̀. Ṣe rí lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí Peter Obi sọ, ọ̀rọ̀ òṣèlú ni, bó lóṣèlú ó ṣe sọ̀rọ̀ òun ni Peter Obi sọ̀rọ̀ yẹn, ìyẹn dúró bẹ́ẹ̀. Mo tún wá rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni tí ó fẹ́ fi wàdùwàdù rẹ ìdà lórí ìkọ́ni. ìyẹn nira o. Nítorí pé kí ni ṣe o pé lánàá là ń sọ̀rọ̀ ìmọ̀ràn tán fún Àtíkù Abubakar, bàbá yìí ti dàgbà, bákan náà ló rí lọ́dọ̀ Obi. Obi náà jẹ́ nìkan tó yẹ pé gbogbo wọn ń wá ipò ní tipátipá ni. Wọ́n ní èyí tí a ń pè ní ìfẹ́ aráàlú lọ́kàn. Tí ẹ bá ní ìfẹ́ aráàlú lọ́kàn, kò dìgbà tí ẹ bá ṣe ń sọ wípé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dìbò fún mi, ìgbà pé èèyàn ń bẹ̀bẹ̀ wá wọ́n ló mọ́ tó fẹ́ ṣe. Ìbéèrè tí mo kọ́kọ́ tẹ̀ fẹ́ bi Peter Obi ni wípé ó ní ó fẹ́ lo ọdún mẹ́rin lórí àlééfà tó bá ti débẹ̀. Oríṣiríṣi nǹkan ló sọ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ó ṣe láàrin ọdún mẹ́rin, tí gbogbo wa sì mọ̀ wípé kò rọrùn tàbí ká ní kò ṣeé ṣe kó parí gbogbo ẹ̀ lọ́dún mẹ́rin. Ó ṣe gómìnà ní ìpínlẹ̀ Anambra fún ọdún mẹ́jọ. Bẹ́ẹ̀ni lọ́dún mẹ́jọ. Pẹ̀lú bóyá ṣe lọ́dún mẹ́jọ yẹn kò ṣe gbogbo nǹkan tó wà nínú ìpolongo ìdìbò rẹ̀ tá a mọ̀ sí manifesto òun ló láǹfààní àti yanjú tán yẹn. Kódà ìgbà tí ẹni tó gba ipò lọ́wọ́ rẹ̀ ìyẹn gómìnà àná nípínlẹ̀ Anambra Willie Obiano, wọ́n sì wú àwọn nǹkan kan jáde nípa ìṣèjọba Peter Obi nígbà tó kúrò bẹ́ẹ̀. Ìwọ ló wá ní pé tó bá dé ọdún mẹ́rin náà ló fẹ́ lò, lẹ́yìn ọdún mẹ́rin tó kù ó mọ̀ pé ó ti kọ síwèé, ó gbé síwájú àwọn ẹgbẹ́ òṣèlú tó ṣẹ̀ṣẹ̀ ń dákalẹ̀ yìí ti ADC pé ọdún mẹ́rin òun ni òun ó lò. Ṣùgbọ́n èmi rí gẹ́gẹ́ bí wípé wọ́n ti rí orílẹ̀-èdè Nàìjíríà àti àwa olùdìbò gẹ́gẹ́ bí nǹkan yẹ̀yẹ́ tí a kàn lè sọ wípé ẹja lọ bá wọn, ẹ ṣàánú wa o, mo wá nǹkan báyìí, tẹ bá sì fún mi ní nǹkan báyìí ẹ má wọ́rì, ọ̀sẹ̀ kan péré ni mo fẹ́ lò ń bẹ̀, màá kú lọ́sẹ̀ kan. Tó bá débẹ̀ ṣé yóò rọrùn láti kú? Ìwọ yóò ti ṣe gómìnà lọ́dún mẹ́jọ, o mọ̀ nǹkan tó wà ń bẹ̀. Kódà àgbà tó nípèníjà gan nílé ẹjọ́ tó kọ́kọ́ yọ ọ́ pé ò ṣe ní kíní, ó gbé lọ ilé ẹjọ́, ó ṣe gbà fọ́lọ́run lásìkò gbà pé tọ̀ ìgbà tó ti yọ òun ó gbé kéèsì lọ ilé ẹjọ́, ó sì jáwé olúborí, wọ́n dá padà sípò gómìnà, ó sì lọ ọdún mẹ́jọ. Wọ́n ní sáà rẹ̀ ò tí ì pé, ó wá ní ó fẹ́ lọ ọdún mẹ́rin gẹ́gẹ́ bí ààrẹ lóòótọ́ wọ́n ti ń propose ẹ̀ wípé tá bá lè tún àtúngbéyẹ̀wò òfin wa pé ókè o ẹ jẹ́ ká mọ̀ lo sáà kan lọ́dún mẹ́fà kí kálukú sì mọ̀ pé tó bá ti wọlé ọdún mẹ́fà kò sì kúrò mẹ́, o sì lè padà wá. Ṣùgbọ́n ṣé yóò rọrùn? Tí ò fi lè rọrùn rèé lórílẹ̀-èdè Nàìjíríà, ètò òṣèlú wa
a rí gẹ́gẹ́ bí ọ̀nà àti kó wúrà àti fàdákà jọ àti kó ọ̀rọ̀ jọ kò ní rọrùn fún èèyàn láti débẹ̀ kó ti wò gẹ́gẹ́ bí gbogbo àwọn agbára tó ti ní àṣẹ òǹbọ ilẹ̀ rọ gbogbo ẹ̀ owó ìlú wà lókàpá orí nǹkan kan bí tí ọdún mẹ́rin tó bá ti ń lo ọdún méjì àti àbọ̀ ara ó ti máa sọ̀rọ̀ fún pé yóò tiẹ̀ ti máa sọ fún àwọn tí ọjọ́ wà lẹ́dùn ìṣèjọba bó la ṣe ṣe o kò sí bí o ṣe ní lọ sí. ọ̀rọ̀ wa wá dàbí ẹni pé oúnjẹ tó dùn téèyàn wá fẹ́ kó tán. téèyàn fẹ́ kó tán ẹ ṣe nígbà tí ààrẹ tó wà ń bẹ̀ lọ́wọ́ yìí bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn ìgbà tán tí wọ́n dé náà iṣẹ́ náà pé àwa ṣe nígbà tó di tí wọ́n ti ń lo ọdún kan kò tí ì pé tàbí kó jẹ́ pé lẹ́yìn ọdún kan ní fọ́nrán wọn tí wọ́n ṣe wọ́n ní gbogbo àwọn sẹ́nítọ̀ yín tẹ̀yàn sípò ẹ gbárùkù tí wọ́n lẹ́lẹ́kejì o nítorí pé èmi gan fúnra mi ń padà bọ̀ wọ́n sọ pé àwọn náà ń padà bọ̀ wọ́n ní support your senators and your house of rep for second term bid because I'm coming back so yìí túmọ̀ sí pé àwọn náà ń padà bọ̀ ìwọ wá ní tó bá débẹ̀ ọdún mẹ́rin ló fẹ́ lò ọ̀rọ̀ òṣèlú ni. àmọ́ ẹ má bínú àmọ́ nǹkan tí Peter Obi ń tẹnu mọ́ jù òun ni pé ọdún mẹ́rin ó tó fún òun láti ṣe gbogbo nǹkan tí òun fẹ́ ṣe ẹni tó bá ní àfojúsùn tó dáa kò sí nǹkan tí ò lè jẹ́ kó. ìbéèrè tó yẹ ká bira wa ni wípé àti ọdún 1999 tá a ti bẹ̀rẹ̀ ìṣèjọba wa ara wa tó fi di láàárọ̀ tá a wà yìí èwo nínú àwọn olóṣèlú ni wọ́n sọ pé tá bá débẹ̀ o iná o a ṣe ná a ṣe omi a ṣọ̀nà a pèsè iṣẹ́ a pèsè gbogbo ohun amáyédẹrùn ètò ìlera ètò ẹ̀kọ́ ẹ fẹ́ ṣe láàrin ọdún mẹ́jọ ẹ jẹ́ ká fi ọ̀nà tí ààrẹ ń ṣe lọ́wọ́ yìí ní ilé tó wà lárọ̀ọ́wọ́tó wa ń bí tí wọ́n ṣe láti Ọ̀rẹ́ sí Àkúrẹ́ wọ́n fẹ́ ṣe ọ̀nà yẹn fún odidi 48 months ẹ dákun 48 months yẹn ọdún mẹ́rin ti pé ọ̀nà lásán nìyẹn o kò sì dájú wípé wọ́n parí ọ̀nà yẹn lọ́dún mẹ́rin yẹn ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ wo ètò iná wa ẹ wo bí iná wa ṣe ń dákú rẹ̀kú tó ń jí tó ń kú tó ń jí tó ń jí ní ọdún tó kọjá àmọye ìgbà tí national grid bàjẹ́ tí gbogbo náà ṣe ní ìyẹn wà ń bẹ̀ tí wọ́n ti rí yanjú ètò ààbò ó wà ń bẹ̀ o ẹja ìkòwúkò wọ́n fẹ́ kọ́ mọ̀ fẹ́ kọ́ tán náà fún wa. tí n bá fẹ́ béèrè gbé ṣé ẹ lérò wípé ńṣe ni Òbí ń fi wá wé àwọn orílẹ̀-èdè kan tí a ò tí ì tó ní ọjọ́ orí àbí ní ìmọ̀ àbí ńṣe ni Òbí ń fi àwọn olóṣèlú tó ṣáájú rẹ̀ wé ẹni tí ò mọ iṣẹ́ tó yẹ kó ṣe ìwọ́nù méjèèjì ni ó ń fi wọ́n wé ẹni tí ò ìkan tó ń gbìyànjú àti sọ ni wípé òun mọ ibi tóun ó dojú ọ̀rọ̀ kọ gangan tóun bá débẹ̀ ẹ má gbàgbé pé mo nígbà tá à ń yẹn nàna ṣé ààrẹ Muhammadu Buhari ni mo sọ mo ní tó bá ní èròǹgbà àti ṣe tó bá débẹ̀ àwọn kan ló ṣàtìlẹ́yìn fún láti débẹ̀ àwọn tó ṣàtìlẹ́yìn fún láti débẹ̀ torí pé wò lè dá ṣe torí ẹ̀ lẹ́ṣẹ̀ wọ́n rí tó wọ́n ní àwọn ń ṣe consultation wọ́n lọ ẹkùnjẹkùn wọ́n bá àwọn èèyàn sọ nítorí pé wọ́n mọ̀ pé ẹ̀yin yìí lẹ́kùn yìí o ẹnu yín tọrọ ẹ lè bá àwọn èèyàn yín sọ̀rọ̀ kò sí ẹni tí ó fún yàn ní Yorùbá ní èso ní fúnni ládìí ẹ̀sìn kó mọ̀ gbà nǹkan lọ́wọ́ yẹn àwọn tẹ́ ẹ lọ báyìí pé ẹ ṣe ẹ gbárùkù tiwa o tàbá wọlé o ẹ jẹ́ n fi orílẹ̀-èdè Amẹ́ríkà ṣàpẹẹrẹ ṣe mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta kó tó di pé wọ́n parí aáwọ̀ tó wà láàrin wọn aáwọ̀ ṣẹlẹ̀ láàrin Elon Musk àti Donald Trump tí Elon Musk ń sọ wípé owó tó ń gbé kalẹ̀ lásìkò ìpolongo Trump owó tó lágbára púpọ̀ ni nígbà tí Trump wọlé kí lè rí olóńkọ́ fa wuyewuye lórílẹ̀‐èdè Amẹ́ríkà nígbà tí Trump mú Elon Musk tó pèsè àjọ tó ń ṣàmójútó nǹkan míì pé gbogbo nǹkan kọ́kọ́ kọjá sọ́dọ̀ rẹ̀ náà. ṣe pé ọ̀rọ̀ yẹn ó fa wuyewuye ní Congress àti gbogbo àwọn kìnìún pé ó ṣe lè ṣe bẹ́ẹ̀ ó ṣe lè ṣe gbá nítorí pé òun ló ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n jùlọ fún lásìkò ìpolongo ètò ìdìbò tí mi bá ṣí fígọ̀ yẹn gan bí almost $250 million ni Elon Musk gbé kalẹ̀ fún ètò ìdìbò yẹn
so ìyẹn túmọ̀ sí pé kò sí tí èèyàn bá gbárùkù tìyàn ẹni náà ṣe tó ń tọ̀hún. pàápàá jùlọ lóṣèlú wọn kàn gbárùkù tí ọ lásán o wọ́n ní tán wá. wọ́n ní tán wá báwo ló ṣe fẹ́ yanjú àwọn yẹn ara àwọn nǹkan tó yẹ kí Peter Obi wò nìyẹn kó kàn ṣe wípé mo fẹ́ jáde ní ọdún 2023 ní kó tó di pa ṣètò ìdìbò gbogbo wọn ni wọ́n jáde tán ṣètò polongo pé tá bá wọlé ọrọ̀ ajé wa á ṣe gbá àwọn tó ní ìmọ̀ nípa ọrọ̀ ajé nǹkan ẹyọkan náà ní pé Obi sọ tó ṣe dáadáa ní ẹ̀ka ọrọ̀ ajé ni pé òun ò gbé orílẹ̀-èdè Nàìjíríà kúrò ní consumption level wa lọ sí production state pé a need láti máa produce ju bá a ṣe ń consume lọ gbogbo wa la mọ̀ pé a need láti produce òní ó ti ran ọrọ̀ ajé wa lọ́wọ́ ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀ka tó kù báwo ló ṣe fẹ́ ṣe mọ̀ pé mo sọ nìkan pé ẹni tí ò bá nímọ̀ nípa nǹkan yóò ṣòro fún láti gbógun ti nǹkan yẹn tó bá ní ìwọ o fẹ́ ṣe ètò ọrọ̀ ajé tí wọ́n gan fúnra rẹ̀ tó ń ṣe economic expert tó ní àwọn tó mọ̀ nípa ọrọ̀ ajé yẹn lẹ́gbẹ̀ẹ́ yóò ṣòro fún ọ wàá kàn mọ̀ pé kó tó mọ̀ ọdún mẹ́rin ti pé kò sí nǹkan kan tó wàá mọ̀ wípé nítorí ní o ò tí deliver lórí mandate yẹn òun ló mọ̀ ń ṣokùnfà pé ó dà ẹja tún lọ ọdún mẹ́rin mi gbàdá wà fi parí ọdún mẹ́jọ á parí òun làwọn olóṣèlú mi tí wọ́n fi ní ó dà o ṣèbí lẹ́yìn lọ́wọ́lọ́wọ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Èkìtì náà pé àwọn ṣètò ìdìbò wọn òun náà ti declare second term bid wọn kí ló mú wọn declare second term bid. bí a bá wo ètò àgbékalẹ̀ òṣèlú ṣíṣe ti ọ̀gbẹ́ni Peter Obi tó fẹ́ faramọ́ pé òṣèlú ẹlẹ́kùn tàbí òṣèlú ti àwọn àpéjọpọ̀ kan bíi ọ̀dọ́ tàbí òṣèlú ti àwọn kan tó jẹ́ pé àwọn tí wọ́n ní òye tá a bá gbé fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú òṣèlú ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣé ẹ lérò pé ọ̀gbẹ́ni Peter Obi ò nílò láti yí àwọn àgbékalẹ̀ òṣèlú tó ń ṣé kò nílò láti yí padà kó tó lè di pé yóò lè jẹ ààrẹ lórílẹ̀‐èdè? ṣe rí tá bá ní ká wo òṣèlú ẹkùnjẹkùn tá à ń ṣe tẹ́lẹ̀ tá a mọ̀ sí regional tó mú kí àwọn Awólọ́wọ̀ Nnamdi Azikiwe àti àwọn Ahmadu Bello ní ibẹ̀ yẹn ètò òṣèlú yẹn ẹ rí wípé ẹkùn kọ̀ọ̀kan ló ní àǹfààní láti ṣàkóso nǹkan tí ó ń jáde ní agbègbè wọn òun ló ṣe rọrùn fún àwọn ẹkùn yẹn láti rí i pé wọ́n ń ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe ẹ rí i pé ńgbà yẹn náà a kàn máa ní prime minister ni wọ́n wàá mú díẹ̀díẹ̀ nínú nǹkan tí àwọn táwọn lè bá tí wọ́n kò tọ̀ ẹ̀yìn náà èyí tí ó kàn yín nìyẹn ṣùgbọ́n gbogbo ẹ̀ àti kúrò ní gbogbo àsìkò yẹn àti bọ́ sí presidential system of government àmọ́ sí federalism tó jẹ́ pé ààrẹ ó ní gbogbo àkóso àti agbára ó ní ó pín gbogbo àwọn nǹkan wọ̀nyẹn sí kìíní ṣùgbọ́n sí àwọn sọ̀rí ṣùgbọ́n ẹni tó yẹ kí á wò ó ní wípé a nílò láti dàgbà nínú ẹnìkan sọ ní orí ẹ̀rọ amóhùnmáwòrán àbí mi mọ bí tí mo ti gbọ́ pé a kàn ń dàgbà ní tara ni a dàgbà tábà ó yẹ ká ti dàgbà ní gbogbo àwọn ìpele wọ̀nyẹn òní ò mú ètò òṣèlú wa tí ó fi rọrùn ṣe rí orílẹ̀-èdè tí à ń wò láwòkọ́ṣe ṣe mọ̀ pé mo ṣe àpẹẹrẹ wọn pé tẹ bá wò ẹgbẹ́ òṣèlú méjì òun ló ṣe gbòógì tó wà ń bẹ̀ pàápàá jùlọ ní orílẹ̀-èdè UK àbí kí n sọ pé Britain lápapọ̀ ṣe ń pé orílẹ̀-èdè mẹ́rin ló wà lábẹ́ orílẹ̀-èdè UK tí wọ́n papọ̀ tí wọ́n di orílẹ̀-èdè UK gbogbo wọn náà sì ní ìlànà tí wọ́n fi ń ṣe nǹkan wọn bóyá ẹ̀yà èdè ni o ẹ rí àwọn tẹ bá ń gbọ́ British English mi ó yàtọ̀ sí àwọn Scotland ó yàtọ̀ sí àwọn Wales bọ̀ gbogbo wọn wà lábẹ́ àkóso kan pé United Kingdom ni wọ́n wá ní adarí ẹyọ kan òní ọba prime minister mo báyìí ara ọba wọn ni pé monarchy government ni wọ́n lò ọba ni ó jẹ́ bí president wọn àwọn á ní prime minister ẹyọ kan dẹ̀ ń wá mú minister wá láti àwọn orílẹ̀-èdè tí ó so àwọn yẹn káàkiri wọ́n yan àwọn minister àtàwọn cabinet member tí ó bá wọn ṣiṣẹ́ kí ni mò ń gbìyànjú àti sọ ni wípé ideology ò ní wọ́n fi ń run government wọn kò ń ṣe pé ẹni yìí wá láti bí ẹni wá lóòótọ́ orílẹ̀-èdè wa àjàpá ní èdè ní gbogbo àwọn kan ó sì yẹ kí àkúnyàwọ́ kí ó wà
ní gbogbo àwọn ẹkùn wọ̀nyí òun la ṣe ní rotational settings tí wọ́n gbé kalẹ̀ ní agbo òṣèlú nǹkan tó dẹ̀ ṣokùnfà ìdákúrekú tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ní lọ́wọ́ nìyẹn torí pé wọn ò fẹ́ tẹ́lẹ̀ pé mo sọ pé tí wọ́n bá fẹ́ padà sípò wọ́n nílò láti lọ kí ni òfin ẹgbẹ́ òṣèlú yẹn sọ ó ṣe dandan kí a pín ipò yìí kí ó lọ káàkiri òun ni ó mú ìrẹ́pọ̀ wà lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò ní sí pé àwọn kan ń pè fún ẹ jẹ́ kí àwọn ẹkùn yìí yapa ẹ jẹ́ kí àwọn ẹkùn yìí yapa ẹ fún wa lórílẹ̀‐èdè tiwa ẹ fún wa ní kíni torí pé wọ́n ń wò ó pé àwọn ò jẹ àǹfààní kankan nínú ètò ìṣèjọba nǹkan tí mo gbìyànjú àti sọ ni pé lóòótọ́ Peter Obi ipò ààrẹ ó wà ní gúúsù lọ́wọ́ gúúsù sì ní ọdún 4 láti lò ní ipò ààrẹ kó tó di ọdún 2032 àbí 2031 tí a tún sún sí òkè ọya ó sì wà ní gúúsù lọ́wọ́ ṣùgbọ́n ìpè tí tẹ bá gbọ́ nǹkan tí David Umahi tó sọ ní inú ìwé ìròyìn tó jáde ó ní kò tí kan ẹkùn wọn pé kí gbogbo àwọn ẹkùn wọn yẹn kí wọ́n ṣe agbátẹrù kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì wọ́n lè ṣe àtìlẹ́yìn fún tó bá dẹ̀ wò pé ara ó ti kàn wá náà ẹ fa ọmọ yìí lẹ̀ àwọn aráàlú lókù tí ó ṣe ìpinnu ní tí ẹ̀yin nílò láti sọ ni wípé ẹ wá sọ fún wa gẹ́gẹ́ bí olóṣèlú nǹkan tí ẹ fẹ́ ṣe fún wa á wàá gbé yẹ̀wò síta àwọn tó kù pé ẹni báyìí olónífẹ̀ẹ́ aráàlú lọ́kàn ẹni báyìí olónífẹ̀ẹ́ aráàlú lọ́kàn nítorí pé a ṣe ètò ìṣèjọba wa lórílẹ̀‐èdè Nàìjíríà lórí wípé ókè o ẹgbẹ́ yìí o ideology wa lè nǹkan táwa nígbàgbọ́ nínú lélẹ̀ nǹkan tá a sì mọ tẹ̀lé òun lélẹ̀ bọ́ tó bá ti wọlé lábẹ́ ẹgbẹ́ òṣèlú wa àwọn ìlànà tó gbọ́dọ̀ lò òun lélẹ̀ àfi nígbà kí ẹnìkankan kó ṣe yẹ̀bùjúdẹ̀rá lásìkò tó bá wà ní ìṣèjọba ẹ ti mọ̀ pé ideology ni ṣùgbọ́n kò ń ṣe ideology òun là ń lò ní orílẹ̀-èdè Nàìjíríà tó bá yẹ fún àlọ́ ideology ni ní mọ̀ rí kí olóṣèlú kan kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú yìí kó mọ lọ sínú ẹgbẹ́ òṣèlú mi nítorí pé kí ni ideology ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń lò òun ni wọ́n ń lò kò dẹ̀ ní rọrùn ṣùgbọ́n wà tó jẹ́ pé òfin wa lórílẹ̀‐èdè Nàìjíríà ó wà flexible ó fà pé ẹ ṣe igbá ṣe eléyìí ṣe tọ̀hún òun ni ẹ ṣe rí pé gbogbo àwọn tó bá ti ń da àsìkò òṣèlú báyìí oríṣiríṣi nǹkan la mọ̀ gbọ́ káṣà fi wò pé ẹni báyìí ó dẹ̀ ti ṣe pàtàkì ó dẹ̀ ti kàn ó èmi rí gẹ́gẹ́ bí kí làwọn olóyìnbó wọn ń pè sympathy pé òbí ìkáàánú òbí fẹ́ ká káàánú òun pé ẹ wọ́n gbàgbé pé nígbà ní ọdún 2022 nígbà tá a fẹ́ ṣe nígbà tí Tinubu náà ni èmi ló kàn ṣe kó sọ àwọn ọ̀rọ̀ kan tó fi bá ààrẹ àná wí ààrẹ Muhammadu Buhari pé ó ṣe kíní ó ṣe kejì kódà ó tún sunkún lórí national television kó tó wà nípa àwọn Nàìjíríà wà pé ẹja fún ẹni yìí ó ti ń wà tipẹ́ àwa fún kí ni àbábọ̀ ẹ̀ lọ́dún 8 ìwọ náà wá dé nísìnyí òun ló fẹ́ lọ ọdún 4 káwọn ọmọ Nàìjíríà kan sọ̀pọ̀tì rẹ pé kan fún ọ kan yàn wọlé ọdún 4 ló fẹ́ lò. àmọ́ ọ̀rọ̀ tó ń dìrì fi léde nínú ìròyìn yẹn ọ̀rọ̀ tó fi léde ó ní pé àwọn owó orílẹ̀-èdè yìí tán ti ń ṣe báṣubàṣu tẹ́lẹ̀ eléyìí tán kó sórí political jet àbí kí ni wọ́n ti ń pè tán kó sórí political jet ó nígbà tóun bá ti dé orí ipò tóun bá ti dórí àléfà òun máa owó wọ̀nyẹn òun máa ná sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ òun máa tún ná sí àwọn nǹkan tí ó ṣe pàtàkì tó jẹ́ gbòógì nínú nǹkan ṣé ká sọ pé àfọkàntán ni. bó ṣe rí gbogbo àwọn yẹn political criticism ni. ká tẹ̀ wá sọ pé. ẹgbẹ́ alátakò ni yóò sọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ìbéèrè tó yẹ ká béèrè wa ni pé lẹ́yìn ìgbà tí ó parí ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Anambra kí ni nǹkan tí wọ́n sọ nípa ìṣèjọba rẹ̀ ṣé wọ́n sọ wípé Peter Obi owó báyìí ó sọnù lákòókò rẹ̀ owó báyìí ṣé rí gbogbo àwọn kìíní yẹn kò sí ẹni tí ó débẹ̀ wọ́n ní kò sẹ́yìn tí wọ́n gbégun orí ẹṣin tí ò ní sọ pàkọ́ sẹ́yìn tó bá di Peter Obi bá di ààrẹ lónìí yóò lo private jet tó jẹ́ torílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo àwọn ààrẹ ń lò yóò lo private jet. bíi 11 ló mà wà ńlẹ̀ báyìí ṣé wọ́n lọ kó wọn dànù ní àbí wọ́n lè tà wọ́n àwọn Air Force ló ní the presidential jet ni tẹ́ bá wo ta Amẹ́ríkà gan wọ́n kọ Air Force lára ni torí àwọn náà ṣàkóso rẹ̀ ṣùgbọ́n presidential jet ni bẹ́ẹ̀ náà ló ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà náà
àwọn air force ló ń ṣàkóso rẹ̀ ṣùgbọ́n presidential jet ni èyí túmọ̀ sí wípé wọ́n fẹ́ sáfíìsì ẹ̀ ní o wọ́n fẹ́ ra nǹkan sí ni o wọ́n travel ni o wọ́n fẹ́ san parking allowance ni o gbogbo àwọn kinní wọ̀nyẹn a sì náwó síbẹ̀ ètò ìṣèjọba ni governance ni ṣùgbọ́n nǹkan tó kàn yẹ kí a wò ní wípé iye tá à ń ná sí ó ti pọ̀ jù a nílò láti wá ọ̀nà àti dínkù ó làwọn èèyàn ṣe ń lọ́sílẹ̀ ṣe tó ń pè fún pé kí wọ́n kọ́ ti cost of governance wa ṣùgbọ́n wípé owó tó yẹ kọ́ ná síbẹ̀ ṣó fẹ́ mọ fẹsẹ̀ rìn ni tó bá dé ìyẹn òótọ́ ní kò ní máa fẹsẹ̀ rìn. nǹkan tó ń sọ yẹn. bàbá Buhari wọ mọ́ọ̀lù bàálù ńgbà tó bẹ̀rẹ̀ nígbà tí bàbá rí pé kò fẹ́ bá lára mu wọ́n ya ara kan. wọ́n padà sí bàálù bàbá gùn tó fi kúrò lórí kíní kò bó ṣe wà nìyẹn nǹkan tó ń sọ yẹn nǹkan tí ó yẹ kí gbogbo. olóṣèlú alátakò gbọ́dọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun mi ò bẹ́ẹ̀ gbọ́ ròyìn láàárọ̀ tán ní ibo ni gómìnà wa wà láti bí ọ̀sẹ̀ méjì o wọ́n mọ̀ wípé kò sí gómìnà nílé wọ́n tún wá ń ké pé. ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ sọ pé ṣẹlẹ̀ ní tẹ́ ẹ gbé síbẹ̀ o ní òsínlẹ̀ yìí o political talk ni yóò wáyé bẹ́ẹ̀ láti fi rí wípé àwọn olùdìbò ṣe ni pé àwọn ilé wọn ń ṣòwò amákùmọ̀kù ìgbọ́n tèmi bá débẹ̀ èmi ó yàtọ̀ o. báwo ni ọ̀gbẹ́ni Peter Obi ṣe fẹ́ ṣe tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìyapa tó wà nínú ẹgbẹ́ tó ti ń díje ìyẹn Labour Party wọ́n ti ní ìyapa àbúrè wà lápá kan Nenadi wà lápá kejì àwọn méjèèjì lọ́wọ́lọ́wọ́ báyìí kò sì sí tí ó fọwọ́ sí ọ̀rọ̀ onísáà ọlọ́dún kan tí Obi ń dárúkọ yìí bákan náà ni Obi sì tún wà lára àwọn tó ń fẹ́ darapọ̀ láti ṣe ètò ìdìbò sípò ààrẹ lẹ́gbẹ́ ADC báwo ni ọ̀gbẹ́ni Peter Obi ṣe fẹ́ bó ṣe fẹ́ ṣàmójútó àwọn eléyìí láti lè rí wípé àti wọlé èsì ìbò rẹ̀ yóò rọrùn. ẹ ṣe lákọ̀ọ́kọ́ náà olóṣèlú kan sọ̀rọ̀ tàbí kí ní èèyàn kan sọ̀rọ̀ lẹ́tẹ̀nu rẹ̀ tọ́rọ̀ láwùjọ sọ̀rọ̀ ní àná ó ní ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n dá kalẹ̀ tí wọ́n bá mọ nǹkan tí wọ́n ń ṣe kò síbi tán ń lọ ní tèmi gan láti ilẹ̀ dead on arrival ní ẹgbẹ́ òṣèlú ADC tẹ́ bá bí ní dead on arrival. kí lẹ ti ṣe rí sí. ẹ ṣe púpọ̀ lákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n ń pè fún ẹja darapọ̀ ẹja lé ààrẹ tó wà ń bẹ̀ kúrò wọn à ṣe dáadáa tó ní ìwòye títí wọn pé wọn à ṣe dáadáa tó ẹja gbá wọn kúrò ń bẹ̀ ẹjẹ kí ẹgbẹ́ òṣèlú yìí wá kí ni èròǹgbà wọn tẹ́ bá wọ ọdún 2014 as a case study tó tí májà àkọ́kọ́ ní májà àkọ́kọ́ ìyẹn tó gbé APC jáde ẹ rí wípé kìíní náà ní. èròǹgbà pé ẹja lé Jonathan lọ. èròǹgbà kan náà ní. gbogbo ètò bí a ṣe ń bí ètò ààbò wa ṣe rí lórílẹ̀‐èdè yìí ò dáa ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti wà ń bẹ̀ fún ọdún 12. 15. nígbà yẹn pétọ ẹja gbé wọn kúrò ńbẹ̀ ò ní wọ́n wá wò pé ó dáa ẹgbẹ́ òṣèlú NPP ẹ̀wà ẹja sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ACN ẹ̀yin náà wọ́n bọ̀ ẹgbẹ́ òṣèlú CPC ẹ̀ máa gbọ́ ẹgbẹ́ òṣèlú eléyìí tó kù náà gbogbo wọn parapọ̀ wọ́n rí wípé ó dáa nígbà yẹn ṣe mọ̀ pé kò tíì sí púpọ̀ nínú àwọn tó ní èrò ìgbà pé mo fẹ́ di ààrẹ ibẹ̀ nínú ìbádùn wà nígbà tí wọ́n fọ́ọ̀mù pátì yẹn Tinubu náà wà ń bẹ gbogbo àwọn ẹtẹnu wọn tọrọ Kwankwaso gbogbo wọn náà wà ń bẹ nígbà yẹn Balarabe Musa wọn pọ̀ nígbà tí wọ́n wà ń bẹ ṣùgbọ́n wọ́n wò pé ana fẹ́ lé ẹgbẹ́ òṣèlú tó wà ń bẹ kúrò ní ìfẹ́nu kò gbúdọ̀ wà pé ókè o kí la fẹ́ ṣe yẹ pé mo mẹ́nu bá nígbà tá à ń sọ̀rọ̀ Buhari nígbà yẹn pé bàbá ti contest ní ọdún 2003 ó ti contest ní 2007 ó contest ní 2011 ó jẹ́ mẹ́ta ẹlẹ́kẹ̀rin ní 2015 tó wá wọlé wọ́n dẹ̀ wò pé ó dá ta la fẹ́ gbé kalẹ̀ tí ó lè bá wa lé lóòótọ́ ó ti ẹgbẹ́ òṣèlú PDP ti sú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ gbà yẹn ní Boko Haram ní agbára ó ti sú wa àwọn yẹn wá capital ó ní àwọn APC wá capitalize lé lórí pétọ̀ táwa la fẹ́ lò Buhari ó ti lọ lẹ́ẹ̀mẹ́ta
àwọn èèyàn ti mọ orúkọ rẹ̀ ti rẹ́gísítà gbàtọ́ dẹ̀ lọ bá olóhùn ò lówó tóun fẹ́ fi ra fọ́ọ̀mù mọ́ ẹ mọ̀ wọ́rí àá ra fọ́ọ̀mù fún yín kí ló ṣe àwọn Tinubu máa gbogbo wọn tí wọ́n ní pé irọ́ afẹ́ṣe kí ni nítorí pé wọ́n fẹ́ kí ẹgbẹ́ yẹn fẹsẹ̀ múlẹ̀ ìdí tí àwọn ADC ó ṣe lọ yẹ dead on arrival nìyẹn o ṣùgbọ́n tẹ bá wà wò báyìí David Mark tó wà ń bẹ tẹ bá bí ó ní ambition Àtíkù rẹ̀ kò sí kán sọ láti èní títí di ètò ìdìbò kù ọ̀la kò sí ẹni tó lè ní k'Átíkù mọ́ contest ní abẹ́ ẹgbẹ́ òṣèlú ADC torí òun gangan ló gbá front ní coalition yẹn lọ́rọ̀ májà ọ̀hún Peter Obi náà rèé àgbàdo ti fọ́ọ̀mù tó ti announce báyìí ló ti submit proposal síwájú wọn pé ọdún 4 lòún fẹ́ lò ìyẹn túmọ̀ sí pé òun náà ó ní lọ́kàn Rotimi Amechi ṣe pé ó díje pẹ̀lú Tinubu ní primary tó lose nígbà yẹn tí wàhálà ṣẹlẹ̀ nígbà yẹn náà òun náà ní ambition ṣe tí wọ́n ti di 4 báyìí ẹ ṣe òun mo fẹ́ dárúkọ òun náà wà ń bẹ̀ wọ́n ti ń lọ bí báwo náà ṣe wá fẹ́ ṣe tí wọ́n yan ẹnìkan la fẹ́ yàn tí wọ́n bá dẹ̀ tún fẹ́ yan ẹnìkan yẹn tí wọ́n bá fẹ́ tẹ̀ súnmọ́ pé ó dáa bóyá wọ́n rí nǹkan mú wọ́n gbúdọ̀ wo àkúnyàwó tá à ń sọ̀rọ̀ rẹ̀ rotational kí ni ẹ̀ ṣe gbúdọ̀ wà bẹ́ẹ̀ ẹ rí wípé ẹsẹ̀kẹsẹ̀ tí Àtíkù jáde nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí wọ́n sọ direct ni pé àwọn rotate presidency padà sí south ní 2027 wọ́n lè mọ̀ wá tí ìmẹ́ni tí wọ́n gbé ṣùgbọ́n wọ́n ti já mọ̀ wípé wọ́n tẹ̀lé ìlànà òfin ẹgbẹ́ wọn báyìí àwọn máa rotate padà sí south kí wọ́n sì lè mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP sì wà kò kú o ẹgbẹ́ òṣèlú ADC ẹkùn wo ni wọ́n ń lọ àti pé kí ni ìwé òfin tí wọ́n gan sọ nípa ọ̀rọ̀ bọ́dẹ̀ ṣe bí wọ́n dẹ̀ ṣe wà yẹn ẹni wípé àwọn gan fún ara wọn nínú ilé wọn wọ́n ti ní wàhálà pé àwọn kan dé wọ́n wá gba ẹgbẹ́ òṣèlú mọ́ wọn lọ́wọ́ èèyàn kò kí ń yà wá dé ẹ lè sọ wípé ẹ fẹ́ dá ẹgbẹ́ òṣèlú kalẹ̀ kẹjẹ founding father ẹ lè dá ẹgbẹ́ òṣèlú ṣe ẹ lọ mọ bá Olúwaṣeun wà dá ẹgbẹ́ òṣèlú kalẹ̀ ẹjá bẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣèlú náà yóò wà ẹjá bẹ̀rẹ̀ àwọn àparapọ̀ gbogbo wa wọn la ní ẹnu nínú ẹgbẹ́ òṣèlú yẹn ẹ̀yin nìkan kọ́ lẹ́ẹ̀ wà lẹ́ẹ̀ dá àṣẹ pa ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà nìyẹn òun ló dẹ̀ fà tó yẹ pé olùdíje sípò ààrẹ wọn ní 2023 yẹn Kachukwu tó ní wọ́n wá ẹja kí pátì mọ́ lọ torí wọn carry wọn along ẹni tó kàn jẹ́ bí founder tó jẹ́ national chairman ọkọ̀ pé ó dá o gbogbo structure wa o àti collapse ẹ àwọn tó ń wọlé bọ̀ àfún wọn ní interim no wọn ń ṣe bẹ́ẹ̀ yẹn ibi táwọn náà ti kọ́kọ́ ní wàhálà nìyẹn ká tó wá wo gbogbo àwọn tó ń kó wọlé sínú ẹgbẹ́ òṣèlú yẹn dead on arrival. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wá ń lé olùdíje nínú ẹgbẹ́ òṣèlú Labour Party sípò ààrẹ ní ọdún 2023 nínú ìdìbò tó lọ ó ní Peter Obi ó sọ pé tí wọ́n bá lè dìbò fóun pé òun yóò lò sáà kan ó ní gbogbo èèyàn ti ń ṣàlàyé nípa rẹ̀ pé tó àwọn gbàgbọ́ àwọn kan sì láwọn ò gbàgbọ́ ó ní àlejò wa àti ọ̀jìmì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti olùyànnàná ọ̀rọ̀ tó ń lọ láwùjọ ọ̀gbẹ́ni Olúṣọlá Aliu ó ní wọ́n ti bá wa ṣe àlàyé nípa rẹ̀ ẹ ṣeun afẹ́ṣẹ́ mi mú díẹ̀ náà à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé ní báyìí a máa tún tẹ̀síwájú nínú ìjíròrò wa fún ti òní lábẹ́ abala bó ṣe ń lọ báwo ló ṣe ń lọ ní báyìí à ń lọ sí eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò bẹ́ẹ̀ ni ẹ rí òwe Yorùbá sọ pé bẹ́ẹ̀ dẹ̀ ọdún wọn ní bí ìgbẹ́nì lórí o báyìí lọ̀rọ̀ ṣe rí ní ìpínlẹ̀ Benue kì í ṣe ìpínlẹ̀ Benue nìkan o ìpínlẹ̀ Plateau náà wà ń bẹ̀ kódà láwọn ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ìpínlẹ̀ Ondo náà àwọn náà fara kó nínú ọ̀rọ̀ ààbò yìí bí ọ̀rọ̀ ètò ààbò bó ti ṣe mẹ́hẹ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ni ìròyìn jáde pé ní ìpínlẹ̀ Benue àwọn gídígan kú darandaran wọ́n tún ti gbé ìwà ọ̀daràn wọn dé o wọ́n ṣekú pa àwọn ènìyàn ní àwọn ìjọba ìbílẹ̀ Gua àti ìjọba ìbílẹ̀ mìíràn tí wọ́n sì pa ọlọ́pàá kan àti àwọn èèyàn 8 kódà ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́
ṣùgbọ́n ṣáájú ìròyìn tó wáyé ní àná òde yìí ó ní àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti wáyé ní ìpínlẹ̀ Benue níbi tí àwọn darandaran ọ̀hún tí wọ́n ti ṣekú pa àwọn méjì nínú àwọn tí wọ́n rí tó ń jẹ́ pé àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó àti àwọn ìṣekúpani mìíràn tó tún wáyé àti eléyìí tí ó tẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n ṣekú pa olóṣèlú kan ní ẹkùn kan ní ìpínlẹ̀ Benue. Àlejò wa sì wà níkàlẹ̀ ọ̀gbẹ́ni Olúṣọlá Aliu bẹ́ẹ̀ ò bá gbàgbé ààrẹ wọ́n yan ìgbìmọ̀ kan ìgbìmọ̀ tẹ̀kótó tó ní àwọn tó ti jẹ gómìnà ní ìpínlẹ̀ Benue tí wọ́n jẹ́ àwọn tó lẹ́nu lọ́rọ̀ nínú ìgbìmọ̀ ọ̀hún bákan náà ni àwọn ọba aláyé náà wà ńbẹ̀. Ẹ dákun ṣé wọ́n ń ṣiṣẹ́ wọn ni àbí wọn ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́? Ṣe rí ọ̀rọ̀ ìpínlẹ̀ Benue yẹn ó jẹ́ ní tí tó lágbára nítorí ọjọ́ wo náà sì wọ́n sì ń ṣe mass burial àti wọ́n kó àwọn èèyàn gbìn bí bẹ́ẹ̀ni ààrẹ Tinubu lọ́bẹ̀ tó lọ ṣe àbẹ̀wò sí wọn ṣùgbọ́n wọ́n ní kàkà kó rọ̀ léwé àgbọn àkọ́kọ́ náà ìjọba ìpínlẹ̀ Benue wọn ò ṣe dáadáa tó. Ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí àbí látẹ̀yìnwá? Látẹ̀yìnwá wọn ò ṣe dáadáa tó. Torí ìpínlẹ̀ Benue ó jẹ́ ìpínlẹ̀ tó jẹ́ pé ó ń pèsè oúnjẹ púpọ̀ jù fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wọn náà yẹn ń pè wọ́n ní food basket of the nation nítorí àwọn ẹgbẹ́ iṣu ní owó àwọn náà ń ṣiṣẹ́ àgbẹ̀ jù. Ìyẹn túmọ̀ sí wípé ó yẹ kí gómìnà wọn kí ó mú ètò ààbò lọ́kùnkúndùn pàápàá jùlọ tó tiẹ̀ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ní gómìnà ó yẹ kí wọ́n mọ rírì nǹkan tá à ń pè ní ètò ààbò. Ìyẹn ló mú mi fẹ́ mọ̀ béèrè gan pé nígbà tí ó dà kí wá ní kí ni àǹfààní wípé àwọn èèyàn Ọlọ́run náà tó wá ń kópa nínú òṣèlú nígbà tẹ́ kópa nínú òṣèlú tẹ́ ẹ̀ ní nǹkan kan ṣe. Ó ní ọjọ́ wo ni bí ọ̀sẹ̀ mélòó kan náà kọ́ ni tí àwọn woman rights activists yìí gba àwọn VDM tí wọ́n call out gómìnà wọn pé wọ́n kí nìkan tẹ̀ ń ṣe àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn lórí ìpínlẹ̀ rẹ̀ wọ́n ṣe ní ààrẹ wa ń bọ̀ wá sá àwọn ọmọ sínú òjò pé wọ́n wá pàdé ààrẹ is uncalled for. As a sitting governor you are the number one chief security officer state ló jẹ́ ìyẹn túmọ̀ sí wípé ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ìpínlẹ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí ọ. Ṣùgbọ́n èmi ò rí nǹkan kan tí gómìnà ìpínlẹ̀ Benue tí wọ́n ṣiṣẹ́ ní gbogbo àwọn tí wọ́n wà ní inú ìgbìmọ̀ kò sí gbogbo àyàn ìgbìmọ̀ yẹn gan-an ó yẹ kí it is time for Nigeria to stop pé àyàn ìgbìmọ̀ àyàn ẹ jẹ́ ká kí ni nǹkan tá a need gangan kí ni a nílò láti yanjú aáwọ̀ àwọn darandaran lónìí darandaran lọ́la. Ṣé pé mo sọ̀rọ̀ kan nípa grazing anti-grazing law tí wọ́n gbé kalẹ̀ kí ló ṣẹlẹ̀ tí a enforce law yẹn pé kò sẹ́nì kankan tó ga ju òfin lọ kódà kó jẹ́ president Amẹ́ríkà ló ní àwọn màálù yẹn ẹ kó wọn pamọ́ síbì kan ni ẹ mọ fún wọn ní nǹkan tó fẹ́ jẹ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ ní ibùjẹ náà á wàá mọ̀ ṣé lóòótọ́ àwọn Fúlàní darandaran ló ń dà wá láàmú lórílẹ̀‐èdè Nàìjíríà ni àbáwọn báńdíìtì gangan ká mọ̀ tàbí bá ṣáà ti rí àwọn yẹn tí ò ṣe pé bí àwọn da ẹran wọn wọnú kinní mọ́ tí wọ́n wà lójú kan tí wọ́n jáde yàtọ̀ sí pé bí àwọn kàn fẹ́ lọ kó oúnjẹ tẹ́ran ó jẹ tọ́dẹ̀ kó fún wọn á mọ̀ wípé ó dà ìyẹn ti yanjú bẹ́yẹn á wá ṣe wàá mọ owó ṣùgbọ́n gbogbo àwọn kinní wọ̀nyí àkànṣe sọ náà ni ìjà Fúlàní àtàgbẹ̀ lónìí ìjà Fúlàní àtàgbẹ̀ lọ́la ìjà Fúlàní àtàgbẹ̀ nípínlẹ̀ báyìí ìjà Fúlàní àtàgbẹ̀ lágbègbè báyìí kí wá ní nǹkan tá a ti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ rí NSA náà ní àwọn kùdìẹ̀kudiẹ national security adviser because èmi ò mọ irú advice mi mọ irú intelligence gathering tí wọ́n ń fún NSA tí NSA wá ń gbé lọ síwájú ààrẹ tí gbogbo ní àwọn bandits o kidnapper o gbogbo wọn tá a wá tí ì rí pé ókè o ní ọdún kan o orílẹ̀-èdè Nàìjíríà o rí pé ókè o àti abomi sùúrù pétọ̀ tẹ́lẹ̀ táwọn rí pé nípínlẹ̀ yìí o wọ́n kidnap àwọn 200 káàtà wá rí pé nípínlẹ̀ yìí o ní láàrin ọdún kan wọ́n kidnap èèyàn kan àgbà we are step àti ń súnmọ́ kínní yẹn torí ebi o kí ni ọ́fíìsì yẹn gangan ṣe kí ni ọ́fíìsì of the national security adviser ṣe. bàbá wo ìgbé ayé àwọn ẹ̀yà kan lórílẹ̀‐èdè yìí
wọn ì dúró lójú kan. bẹ́ẹ̀ ni. Àwọn ẹ̀yà tí ì dúró lójú kan yìí àwọn náà ni wọ́n fì sí iṣẹ́ ẹran dídà káàkiri. Tá a wá sọ pé a fẹ́ ṣe òfin pé wọn ò gbọdọ̀ da ẹran káàkiri níta gbangba tàbí kí wọ́n da ẹran jẹ kiri débi tí wọ́n ti lọ máa jẹ oko olóko. Ìbéèrè mi ni wípé ṣé ẹ rò wípé irú òfin ọ̀hún kò tẹ ẹ̀tọ́ àwọn wọ̀nyí lójú ní orílẹ̀-èdè? Wọ́n ní Yorùbá máa ń sọ wípé ṣe rí ọ̀rọ̀ Yorùbá pé tí Yorùbá bá pa òwe tí èèyàn bá gbọ́ ìtumọ̀ òwe dáadáa ẹ̀ rí i pé lóòótọ́ ni. Yorùbá ní ẹni tí ó jẹ iṣu àbíbọ̀ ni wọ́n pa ẹni tí ó jẹ búrẹ́dì ará oko tó bá fẹ́ jẹ búrẹ́dì orí ẹ̀ apá yóò fi ránṣẹ́ sí ìgboro. tó fi wá àwọn náà wàá fi búrẹ́dì ránṣẹ́ sí. Ìyẹn túmọ̀ sí pé lóòótọ́ àwọn ẹ̀yà wọn ni pé kán mọ káàkiri ẹ̀ rí i pé ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ṣe nǹkan tó ń pè ní nomadic school tí ó jẹ́ wípé gbogbo àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n máa ń lọ káàkiri yẹn náà kò sí nǹkan tó jẹ́ pé ń lọ káàkiri tẹ́ bá ṣe rí ignorance àti illiteracy ló ń fa gbogbo àárín káàkiri níbo láàárín lọ níbo láàárín káàkiri lọ ó ní nǹkan tó dẹ̀ fi jẹ́ wípé ẹ rí àwọn out of school children tí wọ́n pọ̀ lóòótọ́ púpọ̀ nínú àwọn nomadics wọ̀nyí àwọn míì wà tó yẹ pé wọ́n wọlé láti orílẹ̀-èdè Niger wọ́n wọlé láti orílẹ̀-èdè Cameroon Chad tí wọ́n sọ orílẹ̀-èdè Nàìjíríà lálámọ̀rí ẹ̀sìn àti èdè ìyẹn tún show bí security bí border wa ṣe wà porous àmọ́ táwọn immigration àwọn civil àwọn custom tí wọ́n ń ṣe ní ẹnubodè tí ó fi jẹ́ wípé àti irú àti ògiri ló ń wọ orílẹ̀-èdè Nàìjíríà tàbá ìgbà tó yà àwọn Boko Haram náà wọ́n ti ń gbà yẹn pé kí ni wọ́n ti cross border wọ́n ti bọ́ sí Cameroon báwo náà ṣe jáde kúrò lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwọn kinní wọ̀nyẹn ó yẹ kí a mójútó ṣe rí pé wọ́n ń lọ káàkiri yẹn tí òfin bá wà tí a dẹ̀ enforce òfin yẹn àwọn tó yẹ kó mójútó òfin yẹn tó mójútó òfin bá ṣàmúlò ẹ̀ àwa làwa mọ̀ bá ṣe ni pé ó dáa o ẹ̀yin tẹ́ ń da ẹran kiri o ẹ má da ẹran kiri mọ́ agbègbè ta fún yín fún rìsáàvù yín o tẹ́ ẹ ṣe kínní ẹ̀ kán wà ń bẹ̀ gbogbo nǹkan tí ó jẹ́ kí àwọn náà kán mọ̀ wípé àwọn náà ń gbègbè àlàáfíà torí ẹ̀ ni àwọn nomadic school yẹn fi wà pé ẹ fi àwọn ọmọ yín sílé ìwé ẹ̀yin náà fúnra ara yín gẹ́gẹ́ bí bóyá ìyá àti bàbá tí ò ṣe kínní ẹ lè mọ dáko àwọn tí àwọn mọ̀lú ò jẹ ẹ bọ̀ pèsè ẹ̀ fún wọn bẹ́ẹ̀ kò sí nǹkan tí ẹ kò ní ìdí pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ rìn kiri pé ẹ wá ń wọnú forest reserve àbí ẹ ń wọnú oko àwọn olóko ẹ wá ń jẹ kínní kò sí ẹ̀tọ́ wọn tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀. Ẹ ṣeun àlejò wa kó tó di pé a lọ kúrò ní orí ètò lónìí mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ nǹkan tó lè jẹ́ tá a lè rí gẹ́gẹ́ bí ojútùú sí ọ̀rọ̀ ìpànìyàn eléyìí tó tún ṣẹlẹ̀ láìpẹ́ ní ìpínlẹ̀ Benue nígbà tí àwọn ará ìlú tán bẹ̀rẹ̀ sí ní wà àwọn ará agbègbè tí wọ́n ṣe táwọn darandaran ṣe ìkọlù sí tó bẹ̀rẹ̀ sí ní wò tán wò lọ tán wò bọ̀ wọ́n ní ìgbà tán máa fi pe àwọn òṣìṣẹ́ ààbò pé lára nǹkan tí ìṣòro kan tí wọ́n kojú ní ojú ọ̀nà wọn tí ò dáa ìyẹn lọ nǹkan míì ni pé wọ́n tún ní pé àwọn darandaran wọn nǹkan tán sọ ni pé wọ́n ń jí màálù wọn pé màálù wọn tí àwọn ń dà táwọn kó sí tó wà ní agbègbè yẹn pé àwọn olùgbé agbègbè wọn yẹn pé wọ́n ń jí màálù àwọn kó wọ́n nídìí nìyẹn tí àwọn fi ṣe ìkọlù tí wọ́n ṣe yẹn. Ìjọba wọ́n wá wò pé níbo ni kán ti bẹ̀rẹ̀ ẹjọ́ dídá níbo ni kán ti bẹ̀rẹ̀ sí ní gbègbésẹ̀ lórí ìkọlù tí àwọn darandaran wọ̀nyẹn ṣe àmọ́ gẹ́gẹ́ bí ìwòye nínú ìwòye titi yín ìgbésẹ̀ wo lẹ rò bóyá ìjọba lè gbé lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ̀nyí wọ́n ti ń rò wípé àwọn ò ní gbègbésẹ̀ ní kíákíá wọ́n fẹ́ ṣe ìwádìí ọ̀nà wo lẹ rò bóyá ìjọba lè gbà láti fi jẹ́ kí ìwádìí kó fi àrídájú nǹkan tó ṣe okùnfà ìkọlù yìí tó lè fi wáyé. Àkọ́kọ́ ò ní ìgbìmọ̀ tí wọ́n ṣáájú dárúkọ pé wọ́n gbé kalẹ̀ àwọn ìgbìmọ̀ yẹn wọ́n ní iṣẹ́ púpọ̀ láti ṣe wọ́n mọ̀ bí wọ́n ṣe bá àwọn olórí agbègbè wọ̀nyẹn kọ̀ọ̀kan sọ̀rọ̀ kí báwo ni ẹ ṣe rò pé àlàáfíà lè jọba ní agbègbè yìí kí ni àwọn kan tó ń ṣokùnfà wọ́n bá wọn agbègbè ọ̀hún sọ̀rọ̀ àwọn tó jẹ́ ti Fúlàní darandaran yẹn náà wọ́n bá wọn náà sọ̀rọ̀ àwọn àgbẹ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ ìyẹn àkọ́kọ́ tí wọ́n fi mọ ní tó ń ṣokùnfà ṣíṣe ìkọlù yẹn ṣé wọn lè bára wọn gbé pẹ̀lú ìrẹ́pọ̀ ni
ìjìyà àwọn ilé tó súnmọ́ àgbègbè wọn iṣẹ́ àwọn náà ń kọ́ sí wàhálà yìí àbáwọn àgbẹ̀ tó bá ti ṣe gbogbo àwọn yẹn wọ́n mọ èyí tó jẹ́ kùnkùndùn rẹ̀ ìyẹn gẹ́gẹ́ bí àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn gbogbo àwọn ẹlọ́ṣọ́ ààbò wa tẹ́lẹ̀ nǹkan tá à ń sọ nípa infrastructure nìyẹn kò sí gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó jẹ́ gómìnà pé kó tún olú ìlú ṣe tàbí kó tún ìlú rẹ̀ ṣe tàbí kó tún àwọn ìlú tó wà ń gbòòrò ṣe kí ni àwọn tó wà ní ìgbèríko ipa wo kí ni ohun amáyédẹrùn òṣèlú tí wọ́n ń jẹ ń bẹ̀ tí a bá fẹ́ ṣe ètò ìdìbò INEC mọ bí wọ́n ṣe gbé electoral material dé gbogbo àwọn ibẹ̀ yẹn bó ṣe kàn gbé gun orí ọ̀kadà láìsí ìdíwọ́ bó ṣe gbọ́dọ̀ wọn ọ̀dà bẹ́ẹ̀ ni bó ṣe kàn gbé gun orí ọ̀kadà wọn ò gbé kọjá bẹ́ẹ̀ bó ṣe kàn gbé gba orí omi wọn ò gbé ballot paper àti everything gbà bẹ́ẹ̀ ó ṣe wá jẹ́ wípé nígbà tí a bá wá parí òṣèlú tí a ti ní ìbò lọ tán láti olórí gbogbo àwọn wọ̀nyẹn ìṣèjọba kò wà ní débẹ̀ mọ́ ìgbà yẹn lẹ́wọ̀n mọ̀ pé ọ̀nà ò dáa ẹ ṣe ìgbà yẹn lẹ́wọ̀n pé àmọ́tò ò lè débẹ̀ ṣùgbọ́n gbàtẹ́ fẹ́ gbé electoral material lọ ẹ gbọ́kadà kí ló ṣe yín tẹ́ ẹ gbọ́kadà láti lọ béèrè tí wọ́n fẹ́ kẹsì ṣe. ìyẹn náà dúró bẹ́ẹ̀ abúdọ̀ mójútó ọ̀nà tó ṣe ọ̀nà tó jágara omi tó ṣe fún àwọn ìgbèríko wọ̀nyẹn ìyẹn jẹ́ ẹgbẹ́ kejì jẹ́ ẹlẹ́kẹta òní àwọn ẹ̀ṣọ́ aláàbò wa àtàwọn army ni o àti àwọn ọlọ́pàá ni o nítorí Yorùbá ní bíkú lè pa ni lóòótọ́ àwọn security architecture wa tá a mọ̀ sí àwọn Nigerian Army Air Force àti kìíní nǹkan táwọn wà fún ni wípé ogun tó bá fẹ́ kojú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bá wa dojú kọ ṣùgbọ́n Ọlọ́run tí ìjà rí ogun tó fẹ́ kojú wa ogun abẹ́lé òun là á sì ń bára wa jà báyìí kí àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ̀nyẹn kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àwọn civil defence tó bá wà ní agbègbè yẹn kí wọ́n rí wípé wọ́n wa ọwọ́ ẹ̀ bọlẹ̀ nǹkan tí èmi rò pé wọ́n tún lè ṣe ni wípé ṣe rí ìwọ àwọn agbègbè wọ̀nyẹn lóòótọ́ wọ́n lè mọ́ lè kó àwọn security post sí àwọn ọbẹ̀ ṣùgbọ́n kò sí ìlú kọ̀ọ̀kan tí ò ní vigilante tí ò ní forest guard gbogbo àwọn aṣọ́gbó àwọn náà ẹlẹ́ṣọ́ ààbò náà ní gbogbo wọn náà tí wọ́n bá fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn pé ó dá o ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀yin láṣojú wa ẹ̀yin létí wa ẹ̀yin lójú wa ẹ̀yin ní gbogbo ẹ̀ intelligence gathering ó ṣe pàtàkì púpọ̀ tí a bá ti gẹ́ẹ̀tì intelligence gathering wa right lórílẹ̀‐èdè Nàìjíríà yìí yóò ṣòro fún wa láti rí i pé ẹ rí i pé púpọ̀ àwọn ọmọ ní pé àwọn ò lè mọ sọ gbogbo ìlànà tí àwọn ó gbà láwọn lóòótọ́ kò ṣe sọ ń gbòòrò torí àwọn ṣùgbọ́n at least ẹ bá ṣe ń gbà lábẹ́lẹ̀ yẹn náà ẹ jẹ́ ká máa rí result làwọn á fẹ́ èsì làwọn á fẹ́ pé ó dá àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa iṣẹ́ náà ṣe o tí àwọn ọlọ́pàá tá máa fẹ́ ṣiṣẹ́ wọ́n mọ bí wọ́n ṣe ṣiṣẹ́ wọn tí wọ́n bá sì fẹ́ ṣiṣẹ́ wọ́n mọ bí wọ́n sì wọ́n ṣe ní ṣe ìmọ̀ràn mi ni wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn àjọ tí ọ̀rọ̀ bá kàn pàápàá jùlọ ní ìpínlẹ̀ Benue Plateau orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ láti fi rí i pé ètò ààbò wa ó ṣe pàtàkì ó ṣe kókó. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa nílé ètò ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè yìí ní àwọn ìpínlẹ̀ tó ti dàbí ẹ́ pé ètò ààbò ó da gẹ́gẹ́ ó fẹ́ẹ̀ jẹ́ pé kò sí ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa dojú kọ ọ̀rọ̀ ààbò bóyá láàrin darandaran ni o àmọ́ àwọn ajínigbé ni o àbí àwọn tí wọ́n ń ṣe ìwà láabi ni o kò fẹ́ẹ̀ sí ìpínlẹ̀ kankan ní orílẹ̀-èdè tí kò máa kojú ètò ààbò eléyìí sì ń pè fún ìdúróore àwọn tó wà nípò àṣẹ láti ṣe gírí àti àwọn tí wọ́n ti yàn pé kí wọ́n wọ́jútùú sí ọ̀rọ̀ bí ààbò ṣe ń da gẹ́gẹ́ ní ìpínlẹ̀ Benue wọ́n ti yàn wọ́n náà ó jẹ́ kí kálukú wọn kí wọ́n pa kítí mọ́lẹ̀ kí wọ́n sì ṣiṣẹ́ tí wọ́n yàn wọ́n sí láti ṣe eléyìí ni yóò jẹ́ kí ààbò lè dúróore o ní àwọn agbègbè kí ìtàjẹ̀sílẹ̀ kó lè wá sópin ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ bá mi sọ orúkọ yín fún àwọn ará ilé lẹ́ẹ̀kan. ẹ ṣeun púpọ̀ yín ará ilé orúkọ mi ò yí padà Olúṣọlá Àlè náà. ẹ ṣeun Olúwa ṣeun Hasan gbàmílágbèrè fún àwọn ará ilé. ẹ ṣeun gbogbo ẹ̀yin ará ilé àti ẹ̀yin ìlú tẹ́tí darapọ̀ mọ́ wa lórí ètò Káàárọ̀ Oòjíire ti òwúrọ̀ yìí èmi nígbàgbọ́ wípé ẹ ti bomi ọgbọ́n mu bẹ́ẹ̀ ni ẹ ti rí kókó kan tàbí òmíràn dìmú látara tí àlejò wa ti bá wa sọ lówùúrọ̀ yìí káàbọ̀ Ọlọ́run kó máa dájú lórílẹ̀‐èdè wa a ò ní fẹ́ kójú báyìí lọ lórí ètò tòní bí ẹ ti mọ orúkọ mi ò yí padà èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Òrékelẹ́wà yín Olúwaṣeun ọmọ Hasan tí ẹ mọ̀ sí Àánú Olúwaṣeun fún mi léyìí tó máa fi di ọ̀la ire o. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ ti darapọ̀ pẹ̀lú wa fún ètò tòní ètò Káàárọ̀ Oòjíire bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin la máa bá ọ
àwa náà làwọn máa wá ìpín ìpéjú òun náà ni àlàáfíà bá a bá bọ́jú bọ́mú agbọ́nsálẹ̀ ń la parí rẹ̀ sí o a ò ní rí jù báyìí lọ fún tòní. Bímbọ́ Ògúngbè lórúkọ mi àdúrà mi sì ni wípé títí di àkókò mìíràn tí wọ́n tún pàdé àánú Ọlọ́run ààbò rẹ̀ ìpamọ́ rẹ̀ àti ìpèsè rẹ̀ kò ní ká kúrò lórí wa o ẹ ṣeun ó dàbọ̀. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀. ojúmọ́ bá ti mọ́ olóko á mọ́kọ́ bọ́ọ̀yẹ́ bá là olódò agbákèrè ńdòròdò lọ pọn mi káàárọ̀ oòjíire bí nìyẹn Yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì Kaftan TV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala láṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámèétọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago 7 sí aago 9 òwúrọ̀ wákàtí 2 gbáko láti ọjọ́ ajé Monday tó fi di ọjọ́ ẹtì Friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú